aláṣẹ Yorùbá Olúṣẹ́gun Àjàyí ṣé ọ̀gá yẹn ni àbí èso ọ̀gá yẹn? Aláṣẹ Yorùbá yìí ṣe ọ̀gá mi and mo kọ̀ dé lẹ́tù rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ or mentor. Torí for example adé rédíò kan lọ́jọ́ kan ebi àti ẹ̀bì tí a fẹ́ ṣe program so bóyá rí bẹ́ẹ̀ tí kan wọ́n ní wúrò èmi wọ́n ní studio ẹ̀yẹ́ kò lè wá ní káwá pé a má bínú o ìjẹ́jọ́ òun ń bọ̀ wọ́n pé èèyàn kan ló wá famó ọ̀rọ̀ yẹn ló kẹ́ńbà lásìkò lọ́dẹ̀ pé nínú fẹ̀fẹ́ bí mi pé kí gbómi ti bá wọn pé ó ní ẹ pé torí ẹ̀ program yẹn lè má fly program tà sanwó fún. Yes, Adétúndé gẹ́gẹ́ bí ṣe wa ní tilé tòpó ní diaspora nílẹ̀ Nàìjíríà. Azeez olómi tútù lórúkọ tèmi. Ẹ mọ̀, ẹ̀yin tèmi ẹ ti mọ̀ bí a ṣe máa ṣe ẹ ti mọ̀ pé tá bá lọ sí ìgbàrá tá bá lọ sí ìgboro a máa mú nǹkan tuntun àti máa mọ̀ dé wá fún yín. Ìlú Ìjẹ̀bú ni mo wà báyìí, Ìjẹ̀bú yín mo ṣe. Ibẹ̀ gangan ni mo wà báyìí nítorí pé mo ti tún sọ̀kalẹ̀ sí iléeṣẹ́ àràmàǹdà, iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kan tó jẹ́ pé àwọn èèyàn wọ́n ń ṣe sàdánkátà fún iléeṣẹ́ yìí ìyẹn tá a mọ̀ sí Lion 93.9 àwa náà wá kọ́ ọlọ́run ọba ní gbé káre fún wọn náà lákàbẹ̀ ọ̀gá iléeṣẹ́ ìyẹn tá a mọ̀ sí GM tó ń ṣe olùdarí òun náà látúnjọ fẹ́ mú bí nǹkan méjì sọ lórí orí afẹ́fẹ́ báyìí ẹ má wá gbàgbé ẹ bá wa subscribe sórí ẹ tẹ ọwọ́ alẹ́ pìtàn lórí YouTube yín ẹ lè láǹfààní láti rí àwọn kan míì tàbá ṣe síbẹ̀ ó yẹ kí ká lọ gẹ́gẹ́ bí ṣe wà bàbá mi ẹ bá rí àwọn ará ìdísà. Ẹkùnrin dásìkò yìí ní gbogbo ibikíbi tẹ ẹ bá ti ń gbọ́ wa ẹ káàárọ̀ ní ẹ káàsán ní ẹ káalẹ́ ní akùnrin dásìkò yìí ọdẹ ọdún yìí láṣẹ Elédùmarè àwọn oníbàárà yìí fi ọwọ́ tì káàbọ̀. Orúkọ yín lẹ́kùn rẹ̀ sà. Ààrẹ Dr. Abímbọ́lá ọmọ Rabiu orúkọ tèmi jẹ́ ṣùgbọ́n àwọn èèyàn sábà mọ orúkọ òun lórí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí alẹ́nulọ́rọ̀ pírẹsẹ̀ntà tí mo jẹ́ general manager Lion 93.9 FM ìta márùn ní Ìjẹ̀bú Òṣù. Ẹ lè kọ́kọ́ mú láti ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ní alẹ́nulọ́rọ̀ làwọn èèyàn máa yìí sí. Níbo ni alẹ́nulọ́rọ̀ ti jáde? Ẹ ṣe àdúpẹ́ tá a bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ alẹ́nulọ́rọ̀ yẹn ibi tó ti jáde màá máa rántí ọ̀gá wa kan pèdèpèdè tó jẹ́ báàkínni ilẹ̀ Yorùbá ní Alhaji Aníṣọlá Adétóyè ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni òfin ṣe bí òun ṣẹ̀dọ̀ kúndùn àṣìṣe ìjọba ṣùgbọ́n ìgbà tí iṣẹ́ ìhùn mi ṣe mo lọ bá wọn bí ọdún bíi mélòó kan sẹ́yìn iṣẹ́ ìhùn mi ṣe wọn ní ó yá kí n máa tẹ̀lé àwọn àjọ lọ sí rédíò kan lọ́dún náà lọ́hùn wọn ní kí n tẹ ẹnikẹ́ni tí ẹ̀ wá sọ̀rọ̀ wọn káwọn tẹ̀ gbóhùn wọn wọn ti pọ́n mi lé rédíò ẹ̀ ní pé kí n má lè sọ̀rọ̀ lọ so bẹ́ẹ̀ náà ṣe débẹ̀ ẹ má gbàgbé pé nǹkan tí mo study ní yunifásitì ní èdè mo sì wà bẹ́ẹ̀ mo sì wà bẹ́ẹ̀. So gbogbo ìjúbà àwọn lílo èdè oríṣiríṣi àwọn ìgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run fi jíǹkí wa so bàtà ṣàbọ̀ sórí afẹ́fẹ́ láàrin ìṣẹ́jú bíi àáyá tí mo pè dé orúkọ mi ní kíní èmi lọ́mọ alágbájá èmi lọ́mọ kàdá so wọn ni wọn gbé music sókè náà wọn ní ó lẹ́nu ó sì lè fi sọ̀rọ̀ alẹ́nu lọ́rọ̀ ní ọkọ̀ sọ́jọ́ fíáyìn so bàtà wọn bọ̀ nínú mọ́tò lọ́dún náà lọ́hùn wọn ní sà ẹkùnrin owó ẹ̀yìn sì ń lo bá a kí ni ẹlágbájá ń lo awẹ́lóhùn tàwọn dúlà ẹ̀bìtì orúkọ òní fẹ́ máa ń lò as stage name wọn ni kí ló ń ṣe ọ ṣe àwọn ti fún ọ lórúkọ wọn ni àwọn tó ń lẹ́nu tó sì tẹ̀lé sọ̀rọ̀ ó ti dá lẹ́nu lọ́rọ̀ ibẹ̀ ni orúkọ alẹ́nulọ́rọ̀ ẹ̀ ti jáde so alẹ́nulọ́rọ̀ ẹ̀ jáde láti Ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ẹ̀ orúkọ ẹ̀ jáde láti ẹnu Alhaji Aníṣọlá Adétóyè ṣe báàkínni ilẹ̀ Yorùbá ẹ ṣeun tá a bá wo ọdún tá à ń sọ̀rọ̀ rẹ̀ bí ọdún bíi mélòó ní sà. Tá a bá dé ká máa wò ó sìn yín a ti máa lọ sí 2023 làwà báyìí sí 2026 làwà sí mò ń sọ̀rọ̀ ní bí iye bí 2020 àbí 2019 no 2018 17 18. 2017 18 ó lẹ́sẹ̀ wọ inú broadcasting ní lọ. Iṣẹ́ ẹ̀kọ́ wo lẹ kọ́ gangan nípa ẹ̀? Tí mo lọ sí yunifásitì lọ́kọ́ èdè ní èdè Gẹ̀ẹ́sì àti Yorùbá yes English and Yorùbá language so mo kẹ́kọ̀ọ́ ní bachelor. Níbo lẹ ti kẹ́kọ̀ọ́ yẹn? Láti Táíṣọ́lá ní affiliated University of Ibadan. Ní tó wà ń Jẹ̀bú wa ń bí.
nígbà yẹn. nígbà yẹn wọn àfilẹ̀tẹ̀ wọn fásitì ti mú Ìbàdàn. ẹ jẹ́ ká wò báwo lẹ ṣe lò gbà wá títí di àkókò yìí kó tó lè pẹ́ bẹ̀rẹ̀ sí ní lo bẹ̀rẹ̀ sí ní bọ́ sínú indọ́sírì nípa agbóhùnsáfẹ́fẹ́. Láti ilẹ̀ mo jẹ́ni tó fẹ́ràn láti máa sọ̀rọ̀, mo dẹ̀ jẹ́ni tó fẹ́ràn láti máa jà fún ẹ̀tọ́ ọmọnìyàn. So mo bàtà wà nílé ẹ̀kọ́ fásitì, mo pẹ̀lú àwọn àjọ eléyìí tó ń gbẹnusọ fún àwọn akẹ́kọ̀ọ́ táwọn sí student unionist. So I was a unionist then. Ìyẹn pé ká jà fún ẹ̀tọ́ títí tí mo fi ti oyè abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin àwọn akẹ́kọ̀ọ́ láti speaker of the union. From there a ṣiṣẹ́ teacher láwọn private school káàkiri, agbaṣẹ́ ìjọba. Kó tó wá di pé iṣẹ́ yìí àníṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ó wù mí, torí pé kí màámi tó kú tó bá ń wo àwọn àgbààgbà ìsọ̀rọ̀sọ̀rọ̀ gbà yín bí bàbá wa Yẹmí Sódìmú tó bá ń ṣe program wa ìmáàmì ọ̀nà kọ́mọ àwọn náà tẹ̀lé máa sọ̀rọ̀ lórí kí ni ẹ wá ń wá sí ìlú mi pé akíndóde èmi náà ní ìṣe náà ló jẹ́ kí n pa ọ̀rọ̀ pé iṣẹ́ ìjọba kí n lọ sí nǹkan tó wù mí láàyè. ok ẹ jẹ́ ká wò nígbà tẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣé ìyá yín ṣì wà lórí láyé nígbà yìí. nǹkan tó wá dùn mí jù náà nìyẹn, torí ẹ̀gbà tí màá fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní pàtó tí màá mú lọ́kùn tuntun mi ò kọ́ bẹ̀rẹ̀ láti akọ́ bẹ̀rẹ̀ láti rédíò bíbí àti lọ sí tẹlifíṣàn àlọ́ bí ọdún kan àbọ̀ ọ̀sẹ̀ ọdún méjì ní tẹlifíṣàn kan Orísun tẹlifíṣàn ẹ̀dùn wà ní Èkó ní Ìkẹjà nípínlẹ̀ Èkó wá ní ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ní ìbẹ̀rẹ̀ Orísun tẹlifíṣàn báyìí lórí ètò bó ṣe ń lọ ní ètò tí wọ́n ti mú ṣe báyìí for almost between a year to two. Èmi àti Fanila Ogunkoya tí gbogbo àwọn èèyàn mọ̀ sí àwọn well-known presenter ìdájọ́ máa ń ṣe nígbà bẹ́ẹ̀ kó tó di pé ẹ tó wá padà wá kúrò ń bẹ́ẹ̀. àtúwọ́ kúrò ń bẹ́ẹ̀ di ìgbà míì tá a bá lọ torí pé wọ́n ní Gàmbàrí jẹ díẹ̀ níbi èyí tó wọ́n káyọ̀ sọ pé rédíò ìgbà míì tá a bá lọ báyìí ó lè di aago méjì o láìsí ọmọ wọlé bọ̀ gbà ní àìmọye ìgbà lóye wọn fẹ́ dá wa lọ́nà express láago méjì láago mẹ́ta àtẹ̀yìn àti bàkíní àti ẹ̀bìtì láwọn pé ẹ̀mí iṣẹ́ gbùdù ẹ̀mí èèyàn lọ. So àti rédíò dẹ́gbẹ̀ tí ń wá kílẹ̀ jẹ̀kú ògbà tí mo sọ yẹn rédíò tí ìfẹsẹ̀ nílẹ̀ dọ́ìdọ́ì. rédíò mi àlọ́ sí wà lákìlẹ̀ jẹ̀kú gbà yẹn. rédíò tí ó dàbí nípa afẹ́fẹ́ ó fẹ́ máa fẹ́ díẹ̀ nígbà yẹn ní SNA FM tó wà ní express ní Ìkọ̀fà gbà yẹn gbà tẹ̀lé ọjọ́ Jímọ̀ nìkan ni wọ́n broadcast. So láti wò pé ìta máa fi máa risk ẹ̀ níwà so àwọn ọba kìíní ní ṣé ká máa lọ Abẹ́òkúta àwọn ọba Abẹ́òkúta bọ̀ torí ìgbà yẹn èmi sì ń ṣiṣẹ́ ìjọba mọ́ kò lè wà easy fún mi láti sọ pé mò ń lọ Abẹ́òkúta ní gbogbo ìgbà ní ẹgbẹ́ tí a bá rí ètò ìṣúná tó sí but tí bá ráyè gbà náà a máa jọ lọ sí rédíò l'Abẹ́òkúta láti lọ ṣètò ìgbà yẹn káàkiri kó tó di pé a bẹ̀rẹ̀ lórí ti Ìjẹ̀bú SNA FM ìgbà yẹn. SNA FM sìn ayé ò fẹ́ tẹ̀lé mọ́ àti ìtẹ̀lẹ̀. kì í ṣe pé ayé ò fẹ́ tẹ̀lé mọ́ torí àdúgbò tá a wà yìí Ìjẹ̀bú náà ń pè bíbà yìí afẹ́fẹ́ wà ṣùgbọ́n kò dàbí tẹ́lẹ̀ tó jẹ́ pé òun nìkan níjẹ̀. So nígbà yẹn náà ọjọ́ Jímọ̀ nìkan ni wọ́n broadcast níjẹ̀bú. So kò ráyè fún àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ láti lè Ìjẹ̀bú láyè láti showcase talent wọn wọ́n ṣe fẹ́. kí ni ìrírí yín láàrin ìgbà yẹn láàrin ìgbà tẹ́ fẹ́ lọ tẹ́ fi wà lẹ́yìn ọ̀gá yín tẹ́ pè ní bá kíni ilẹ̀ Yorùbá kí ni ìrírí yín sà? Ìrírí tí mo rí ni wípé kò sí iṣẹ́ tó rọrùn láti kọ́ àti wípé téèyàn bá fẹ́ là lẹ́nu iṣẹ́ o gbọ́dọ̀ gbà fáwọn aṣíwájú má nítorí pé o kàwé má nítorí pé mo ti dé lẹ́fù báyìí nǹkan tó bá mọ̀ pé o ní passion fún yóò ṣeéṣe kó bá ìwọ̀sí bẹ́ẹ̀ àìmọye ìwọ̀sí. tí a bá pàdé. Okay, for example adé rédíò kan lọ́jọ́ kan ebi àti ẹ̀bì tí a fẹ́ ṣe program so bóyá rí pef tí kan wọ́n ń rò èmi wọnú studio ẹ̀yẹ́ kò lè wá ní kàwákàwá pé a má bínú o ìjẹ́jọ́ òun ń bọ̀ ọ́n pé èèyàn kan ló wá fagbó ọ̀rọ̀ yẹn look embarrassing lọ́dọ̀ pé inú fẹ̀fẹ̀ bí mi pé kí gbóbi ti bá wọn pé ó ní ẹ pé torí ẹ program yẹn lè má fly program ta sanwó fún wọn tó gbọ́dọ̀ perceive something dáadáa so later àmọ́ bá a sọ pé àwọn mistake ni pé bàtà fi pef lẹ́yìn lò ẹ̀mí lábàáyé pef fóun náà lò
wọ́n yà pé mistake ká má kú. So oríṣiríṣi ìwọ̀sí àwọn ìwọ̀sí ilé àwà tó jẹ́ wípé ẹni tí ò tiẹ̀ yẹ kó sọ̀rọ̀ sí ìyàn á sọ̀rọ̀ sí ìyàn bàtẹ́ kó mọ̀ pé èèyàn sì wà lẹ́yìn èèyàn lágbájá ẹgbẹ́ ọmọọṣẹ́ yìí bá mi pè é ẹni kó lọ bá mi rà kọ́ mbẹ̀ yẹn. tó sì jẹ́ pé ẹ̀dùn onítọ̀hún lọ. èèyàn lè jù lọ ní ipò èèyàn lè jù lọ ní ìmọ̀ àti ní òye àtọ́jọ́ orí gan bọ̀tọ́ tó ti mọ̀ wípé ẹni yẹn sì ń ṣe sàṣàṣà lábẹ́ ọ̀gá kan á wá lo ipò ọ̀gá yẹn láti fi rán ìrànṣẹ́. tó bá kí ní bá ní alẹ́ lọ́dọ̀ ọgbọ́lọ́wà bá mi ra ráìsì wá bẹ̀rẹ̀ mi nígbè lọ́wọ́ pé ta ló fẹ́ jẹ́ ó dẹ̀ lè jẹ́ pé ọmọ ìkéré kan ló fẹ́ jẹ́ ṣùgbọ́n wọn ní sọ pé lágbẹ́dá ló fẹ́ jẹ́ bá ara ráìsì wá tó bá dẹ̀ gbèdé tẹ̀yìn ẹ bẹ̀rẹ̀ sí ń jẹ́ ṣe ìtọ́jà kó fẹ́ bínú mi. tó oríṣiríṣi ìwọ̀sí ló máa ń wà lẹ́nu pé èèyàn fẹ́ máa tẹ̀lé èèyàn tó kọ́ṣẹ́ ṣùgbọ́n ẹni bá máa jẹ inú àpáta òdòdó pẹ̀lú àáké wọ́n ní Òṣùpá ní ẹni bá máa fara yọ́lá ó ń láti fi ara yí ẹ̀ nítorí pé inú ẹ̀ lọ́la gbé. ẹ jẹ́ ká wo ìgbà tẹ́ ń sọ yìí ṣé ẹ torí pé ní tí a bá wà ní ọ̀nà ẹnìkan tí a ṣe ṣàṣàṣà ṣé torí pé éèjì ló jẹ́ kí ẹ máa wò pé ìwọ̀sí ni torí pé ẹ wò pé éèjì ní gbà tẹ́yìn sọ yìí torí pé tá a bá wò ẹ ti ń bọ́ yàwó ẹ ti ń bọ̀ mọ́ ìyàwó wà lé ọmọ wà lé àwọn mọ̀lẹ́bí gan wọ́n fàyàn ṣòfò àtẹni tí ò tí ì níyàwó ṣé ẹni tí ò tí ì níyàwó náà lè sọ pé ìwọ̀sí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí. tó bá fẹ́ kọ tó lè mú un pé fẹ́ gbà òun fẹ́ júbà fún ọ̀gá tó fẹ́ kọ́ṣẹ́ lábẹ́ kò sí bẹ́ẹ̀ ni ẹ ṣe lè kéré mọ́ tó ọ̀gá ni gbọ́dọ̀ fún ní respect. ni ìwọ̀sí yẹn fi máa kàn yẹn. ẹni tí ò bá ní nǹkan ṣe ló máa kà sí ìwọ̀sí ẹni tó bá ní nǹkan ṣe tó ọ̀nà kan tó ń wá kò ní rí bí ìwọ̀sí á rí wípé dandan ló gbọ́dọ̀ wáyé ó gbọ́dọ̀ wá sùn ẹ̀. àìmọye ọmọ iléeṣẹ́ mẹkáníìkì náà tí ó máa lọ lé lọ fọṣọ ìyàwó ọ̀gá ló lè má tó dọjọ́ orí. sáà sì ń ṣe bẹ́ẹ̀ nìsín. wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ àìmọye egbò ẹ̀. so wà níbi bí ìwọ̀sí bọ̀ torí pé ìwọ́n tà ń wá ẹ̀gbin bí ẹ̀gbin yẹn èèyàn máa fojú èèyàn máa gbójú bẹ̀. ẹ̀gbin máa yíyàn. bẹ́ẹ̀ ayé dandan kó yàn dandan ni kó yàn. dandan ni kí ẹ̀gbin yàn tí wọ́n bá ní òun fẹ́ kẹ́gbin yí òun nínú ìrìn àjò ẹni ò ní ìrìn àjò yẹn rìn tó bá ní ìrìn àjò rìn kò sí bẹ́ẹ̀ gbin yẹn ṣe lè máa ta báyìí tó ìwọ ni kò wà focus and determine pé nígbà yẹn mo. ẹ má tẹ wà lọ́dọ̀ bá kiri àwọn òwe lẹ bá wá jù. nígbà tí mo wà lọ́dọ̀ bá kíni nígbà yẹn àwọn tí mo bá lọ́dọ̀ bá kíni tí wọ́n ti ń kọ́ wọ́rin pẹ̀lú bá kíni mo bá awẹ́ lóhùn lọ́dọ̀ bá kíni mo bá àmìrá kí la máa ń pe wọn sí lórí ìyàwó chief máa wọn Ansarudeen nígbà yẹn màmá wọn tó kọ lẹ́tà mo bá ẹ̀lẹ́tì náà lọ́dọ̀ bá kiri àti àmìrá àti àmì àtàwọn ló wà tẹ̀lé kìí pọ́n tó mi lọ́dọ̀ orí ṣùgbọ́n torí pé mo bá wọn lọ́dọ̀ bá kiri yẹn náà nínú industry yẹn wọ́n jẹ́ ọ̀gá sí mi torí pé one way or the other wọ́n ti ṣáájú mi di máìkì lórí rédíò bọ̀dà lórí tẹlifíṣọ̀n tẹ̀mí tó jù. ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú bí aláṣẹ Yorùbá Olúṣẹ́gun Àjàyí ṣé ọ̀gá yẹn ni àbí èso ọ̀gá yẹn. aláṣẹ Yorùbá yìí ṣe ọ̀gá mi and mo kọ̀ dẹ̀ lẹ́tùú rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọ̀ mẹ́tọ̀ torí pé ìgbà tí máa súnmọ́ bá kíni orúkọ aláṣẹ Yorùbá ń jẹyọ bó jẹ́ jẹ́ pé àjọ rìn látọ̀dọ̀ bá kíni ọ̀gbà míì wọ́n kọ́ pé àtẹ̀lẹ́ bá ní àbá kí iṣẹ́ wa ní àwọn tí wà lóde kó báyìí àwọn àti aláṣẹ Yorùbá àwọn fẹ́ ìdájọ́ fẹ́ lọ sí so wọ́n jẹ́ kí n mọ̀ wípé aláṣẹ Yorùbá pé ọmọ àwọn ni nínú ọ̀rọ̀ ìgbà aláṣẹ Yorùbá náà òun náà jẹ́ kí n mọ àwọn àtúbà kí ní kó nígbèsí ayé òun kóun tó lè di gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ so that is just it and nígbà tí máa bẹ̀rẹ̀ newspaper review níwájú ilẹ̀ iwájú Ọlọ́run bàtà máa bẹ̀rẹ̀ rédíò lẹ́sẹ̀fẹ̀ ordinary radio presentation ni mo bẹ̀rẹ̀ ká ṣe ètò onílànà tó lọ bàtà lè máa ṣe newspaper ìkókò núùbù èròyìn Ṣẹ́gun Àjàyí ló máa ń pè mí alẹ́ lọ́rọ̀ iṣẹ́ ní interest mo ní tí ẹ bá ní wá ṣe ẹ̀kọ́ bàbá kì í sọ wọ́n ní bàtú náà ti accept pé tí bá ní interest bẹ́ẹ̀ kó yín máa bọ̀ mo ní kì no problem kí máa bọ̀ Super FM so èmi àti ẹ̀ lájẹ mo wá pè wá Super FM àti bá a kéyìn àfijọ́ bẹ̀rẹ̀ ìròyìn ojú káyé nígbà tí ìròyìn káyé kọ́kọ́ wà so lájọ kà á fún bí ọdún kan lé
ní pẹ̀lú aláṣẹ. aláṣẹ Mo gbọ́ pé wọ́n ní ẹ̀gbà fúnra yín o. àtẹ̀mí aláṣẹ Yorùbá. Wọ́n ní ẹ̀gbà fúnra yín ọ̀rọ̀ yín dàbí ata àti ojú. Èmi àti àjọ dúró tàkùrọ̀ sọ fúnra wa ní tábàjọ ìra wa níta àjọ máa ń kíra wa ní. Àìmọye bí láti jọ gbà wọ́ọ̀dù tó fẹ́ fún wọn láwọ̀ ẹ fún mi láwọ̀dù òun kan ló kọ́ kí mi àlẹ́ àgídí kan ẹ̀kọ́ ìdájẹ́ àjẹmí ọ̀kà ẹ̀ gídí kan àpọ̀gẹ̀dẹ̀ kó mọ̀gàlẹ̀ a máa ń bá ara wa ṣe kò ta sí mi rí kò bú mi lórí afẹ́fẹ́ rí àbúrò tó bú mi ò gbọ́ èmi náà ò lẹ̀ bú lórí afẹ́fẹ́ rí. Ẹ̀wọ́n tọ́jú fẹ́ yà bẹ́ẹ̀ ló pé àwọn èèyàn sọ ẹ̀yin lè má pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà ni wọ́n ní ọlọ́rọ̀ àdìjí jíjí nígbà tí wọ́n ní Lion FM dé bẹ́ẹ̀ ní 2021 kan náà bẹ́ẹ̀ oníbàtàn dé ẹ̀yin náà bẹ̀rẹ̀ program kan ẹ̀ ń pè ní Fàájì Unlimited ẹ̀ ń ṣe ní Monday to Friday bẹ́ẹ̀ wọ́n ní aláṣẹ Yorùbá náà ṣe program kan ní 3 to 4 Gbangba Wálé Monday to Friday wọ́n ní ìṣe táláṣẹ Yorùbá ń ṣe lẹ́ ń kọ́pì ilé tó wọ́n ní ọ̀rọ̀ yẹn gan fẹ́ di controversy láàrin yìí. ẹgbọ́n tí o program méjèèjì yàtọ̀ torí pé initially in the history of Gbangba Wálé nígbà tí aláṣẹ Yorùbá bá fẹ́ lọ sí leave pé èèyàn kan máa bá bọ́ sórí seat yẹn láti present program Gbangba Wálé I was the only first person tí management fún ẹ̀fẹ̀ máa approve láti bàṣẹbọ bẹ̀rẹ̀ àdàbàṣẹ Gbangba Wálé pending the time tàbí láti leave. So Gbangba Wálé is a magazine program tí ò ní ṣe pẹ̀lú pé bóyá Gbangba Wálé wà pẹ̀lú rare discovery kápárí ìjàdọ̀ òun nǹkan tó ń ṣe so ọjọ́ tèmi Fàájì Unlimited is purely fàájì débi pé tábà ti dé láti ibi iṣẹ́ ká play music àwọn orin àgbà ta ló kọrin yìí àsìkò owó náà kọ kí ló bá gbà wọn so ó yàtọ̀ síra wa my own program is purely entertainment program the matter of structure of Gbangba Wálé is not an entertainment program so ó yàtọ̀ síra wa so ẹni tó bá gbọ́ bóyá àjọgbà fúnra wa àjọṣe kiri kan ọ̀tọ̀ọ̀tọ̀ rí so kò lè sọ pé mo kọ́pì òun náà lè sọ pé èmi náà lè sọ pé òun náà kọ́pì mi so ọ̀tọ̀ọ̀tọ̀ ni oníkálùkù ló mọ lóní style of kìíní ẹ̀ tó máa ń lò. ṣe pé ẹ ní gbọdọ̀ rọṣọ láàrin ara yín. lórí programs even though bàbá tí Lion FM fẹ́ bẹ̀rẹ̀ aláṣẹ Yorùbá àgbọ̀n pẹ̀lú tí mo lọ pè pé ṣó ní interest láti wá ṣe wọn àti sáfẹ ń gbà yẹn. tó bá ti staff èèyàn mí nìyẹn èèyàn lè shift from one place to another. látara owó. no torí pé mo gbà náà pè mí pé kí wọ́n ṣe jíyàn mo sọ pé mi interest nígbà yẹn so aláṣẹ Yorùbá pẹ̀lẹ́ tí mo pè aláṣẹ Yorùbá afa rédíò kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn staff yẹn ibẹ̀ yẹn kọ́ wọ́n ní general manager tó bá wà interested òkè ní gbọ́dọ̀ kókó so ìlọ́dẹ̀ owó àti wọn máa san iye báyìí kìíní kan from the containers mọ̀dẹ̀rẹ̀ adákẹ́ so kì í ṣe pé àdìgbòlóhùn àtúntà àjọ kúrò bẹ́ẹ̀ àjọ fọjọ́ kan ní táwọn síra wa báyìí rí. ẹ jẹ́ kí wọ́n á padà lórí tọ́lú mo rí pé nínú aláṣẹ Yorùbá nìyẹn díẹ̀ pẹ̀lú nínú báàgì. báwo ni aláṣẹ Yorùbá ṣe jẹ́ sí báàgì? kára báàgì tẹ̀gbọ̀n kúrò aláṣẹ Yorùbá Olúṣẹ́gun Àjàyí tí wọ́n wọ̀ sí aláṣẹ Yorùbá kò sí bó ṣe lè kọ ìtàn ìgbésí ayé ẹ̀ lórí ọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tí kò ní ṣe rẹ́fẹ́rẹ́nsì báàkì torí wípé báàkì ni yàtọ̀ sí kó kí báàkì ni ó gbọ́dọ̀ make measure báàkì ni bí lára àwọn tó mú òun tọ̀ ọ̀nà bẹ́ẹ̀ ni. sọkọṣẹ ni àbí ẹ máa gbọ́ tí mo fẹ́ fara mẹ́ pé ṣé mo pé ó yàtọ̀ sí pé tí wọn náà lè tó mọ́rí kó máa sọ̀rọ̀ but má bàa sórí afẹ́fẹ́ wàá máa sọ̀rọ̀ ọ̀tọ̀ wàá kọ́ṣẹ́ ló ń dà mí kó fi mọ bá a ṣe ń ọ̀tọ̀. nígbà tí màmá aláṣẹ Yorùbá tó nǹkan tí mọ̀ tí mo bá kíni tí bá kíni ò tí mọ̀ mo mọ aláṣẹ Yorùbá bẹ́ẹ̀ tó máa ń kéwì akéwì bíkọ́ fi ṣe pàtí kó kéwì bẹ́ẹ̀ ẹnu ẹ̀dùn pátákó tú ewu yẹn náà fi líǹkì ẹ̀ wọ́n bá kíni. báàkì náà sì máa ń kéwì. báàkì ní ṣètò lórí òwúrọ̀ làwà nígbà yẹn ní Lagos pẹ̀lú kábíyèsí òwúrọ̀ làwà wọ́n fún báàkì lórí táìmù yẹn ibẹ̀ ní báàkì ní ti ṣókèsì aláṣẹ Yorùbá pé ìwọ náà máa bọ̀ wá promote talent ara ẹ̀ níbẹ̀